kí ló tún ṣẹlẹ̀ sí ọkọ ìyàwó arákùnrin àti arákùnrin yìí tí gbogbo wa mọ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé. Ẹ̀yin èèyàn, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí a ó ṣe máa jọ sọ̀rọ̀ nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó Mobímpé àti ọkọ rẹ̀ Lateef Adédìméjì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ̀yin èèyàn wa, wàhálà máa tún ti ṣẹlẹ̀ o lórí ọ̀rọ̀ Lateef Adédìméjì àti Mobímpé. Ṣé ẹ mọ̀ wípé láìpẹ́ yìí òní Mobímpé ṣe movie premiere rẹ̀ èyí tí gbogbo wa mọ̀ sí Healings. Ẹ̀yin èèyàn wa, nǹkan tí ó ṣẹlẹ̀ ní ibi premiere yìí ó mà lágbára, ó yààyàn lẹ́nu gidi gan ni, kódà ó ṣe àwọn èèyàn ní hàhà lọ́tùn lósì nítorí nínú premiere náà òní a ti rí tí àwọn arákùnrin kọ̀ọ̀kan yìí tí wọ́n bá Mobímpé ṣe eré ní ibi tí Lateef wà tí wọ́n ti gbé sókè tí wọ́n bá ṣe eré ní ọ̀rọ̀ náà ló ṣe àwọn èèyàn ní wípé odidi ìyàwó lé, báwo ni ọkùnrin míì yóò ṣe máa gbé ìyàwó ní ìyàwó sókè lójú ọkọ rẹ̀ tí ọkọ rẹ̀ ò sì ní sọ nǹkan kan. Ṣùgbọ́n níbi premiere náà ni gbogbo àwọn èèyàn ti rí reaction Lateef nítorí ṣe ni ojú rẹ̀ change lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí arákùnrin náà ti gbé ìyàwó rẹ̀ sókè. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí le o, níṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé ìròyìn lọ́tùn lósì wípé báwo ni Lateef ó ṣe la ojú rẹ̀ kalẹ̀ yìí tí ọkùnrin míì ó sì mọ bá ìyàwó rẹ̀ ṣe orú eré náà ní ìṣojú rẹ̀. Ẹ̀yin èèyàn wa, lẹ́yìn àná ó mà ní Mobímpé ti jáde láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Ló sọ wípé nǹkan tí ò bá wù kó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó òun kò sí nǹkan tó kan ẹnikẹ́ni níbẹ̀, wípé ṣé òun ò lè bá àwọn èèyàn òun ṣeré mọ́ ni tàbí òun ò lè bá àwọn òṣìṣẹ́ òun ṣeré mọ́, wípé ọkọ òun ò kí ń so ní wàhálà, kò sì ń jẹ́ èèyàn kan tó yẹ pé ó ń jowú kan lọ títí. Ó ní wípé nǹkan tí ò bá wù kó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó òun kò kan àwọn èèyàn yìí tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri o, wípé òun rí bí àwọn èèyàn ṣe ń kọ́ kiri wípé tó bá jẹ́ èmi ni mi ò lè gbà kíyàwó mi ṣe orú eléyìí, tó bá jẹ́ èmi ni Lateef ni màá ṣe gbá màá ṣàwo. Ẹ̀yin èèyàn wa, ó ní kó ní kálukú lọ fọkàn ara wọn balẹ̀ wípé ìgbéyàwó òun ni bó bá ṣe wu òun lòun ṣe lè ṣe é, kò sí nǹkan tó kan ẹnikẹ́ni níbẹ̀ nítorí wípé ọkọ òun ò rí gbogbo nǹkan tí àwọn èèyàn ń gbé kiri lọ́tùn lósì, ọkọ òun ò mà ríro. Gbogbo bí ọ̀rọ̀ náà sì ṣe ṣẹlẹ̀ kò sí eléyìí tí kò yé ọkọ òun níbẹ̀. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán o, ó kọjá bí ẹ ti rò nítorí ṣe ni àwọn èèyàn rò wípé Lateef ó bínú, yóò faraya, yóò bá Mobímpé jà, ṣùgbọ́n Mobímpé ti jáde wípé kó ní kálukú lọ fi ọkàn ara wọn balẹ̀ wípé ọkọ òun ò kí ń ṣe oníwàhálà, kò sì sí nǹkan tó kan ẹnikẹ́ni nínú nǹkan tí ò bá wù kó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó òun. Tó ẹ̀yin èèyàn wa, tó bá rí bákan náà àti mú wá fún yín o, bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí a ó tún máa fi tó yín létí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire, ó dàbọ̀.